ó ní káwọn kan wá dé ká wá kó wa lẹ́rú bí ìṣẹ̀ṣe lẹ̀sìn àwọn ẹ̀sìn àwọn ará Mẹ́kà ó ní Islam ìgbé kọ́tà yà kan wà ní Quran ọmọ sanna min rasuli illa bi lisani qawmi ó ní sọ́dọ̀ yìí náà rí this is the Quran yóò gbé Quran jáde ọ̀daràn lọ́mọ tí ń sọ ó ní àyà Quran ni Ọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ àbíkọ́jẹ́ pé ara sáwọn ìjọ wọn ṣé Yorùbá bẹ́ẹ̀ nù jọ Arab àwọn àtọmọ pé àyà tó kà yẹn bẹ́ẹ̀ náà lórí àmọ́ àyà yẹn ń ṣe lérí àwọn ànábì Bani Israila ó nígbà tó dérí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí lọ́lọ́run sọ pàṣẹ nínú Quran Ọlọ́run wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira Ọlọ́run bá ní èrè ànábì àrùn sí gbogbo ayé. Ẹ̀yin èèyàn wa àsìkò ti tó báyìí láti máa gbé àwọn àfáà yìí ṣépè. Ìdí ni wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ba ayé wa jẹ́, wọ́n fẹ́ ba ayé tọ̀dọ̀ tiwa jẹ́ kí ayé tí wọ́n lè da. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́, Fúlàní dẹ̀ ni wọ́n. Áyà tí àáfàá yìí kà tó sọ pé ó sọ̀kalẹ̀ nítorí àwọn Bani Israila, ẹ̀yin èèyàn wa irọ́ lásán ni. Ẹ jẹ́ ká lọ ka áyà yìí, Quran chapter 14 verse 4. Ká wá lọ wò kí nìdí tí áyà yìí fi sọ̀kalẹ̀ gangan. Quran chapter 14 verse 4 ó sọ wípé a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀ nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Nígbà náà Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ sọ́nà. Òun ni alágbára ọlọ́gbọ́n. Allah ní òun ò ní rán òjíṣẹ́ kan àyàfi pẹ̀lú èdè àwọn ènìyàn wọn. Tó bá ń sọ̀rọ̀ wọn á lè gbọ́ yékéyéké. Allah ló sọ bẹ́ẹ̀ àti Muhammadu. Kí wá nídìí tí àyà yìí fi sọ̀kalẹ̀? Torí ẹni ìyáfà yìí sọ pé ó sọ̀kalẹ̀ nítorí àwọn Bani Israila. Àfà ẹ̀dẹ̀ bẹ̀rù Allah. Mo béèrè pé kí nídìí tí àyà yìí fi sọ̀kalẹ̀? Quran 14 verse 4 was revealed. Àyà yìí wọ́n ṣe àfihàn àyà yìí to establish that Allah sends messengers speaking the language of their own people to make the divine message clear. Allah máa ń rán òjíṣẹ́ sí àwọn èèyàn pẹ̀lú èdè ẹnu wọn kí nǹkan tá a fi rán ẹnìyẹn kó lè ṣàfihàn ẹ̀ dáadáa sí wọn. Specifically addressing why the Quran was in Arabic. Eléyìí jẹ́ kó yé wa ìdí tí Kùránì tó fi jẹ́ èdè Lárúbáwá. It served as a reminder that prophets are sent with accessible language to remove doubt. Ipe a rán àwọn òjíṣẹ́ sí àwọn èèyàn pẹ̀lú èdè ẹnu wọn láti lè yọ àríyànjiyàn. Ipe èèyàn wa ni èèyàn wa kọ́. Nígbà tí wọ́n bá rányàn tí ó sọ èdè Yorùbá sí mi, báwo ṣe máa mọ̀ para èèyàn wa ni? Mi ò lè mọ̀ náà. And to warn the Quraysh in Mecca that the message was sent clearly to them. Ká lè fi ṣèkìlọ̀ fáwọn ará Quraysh pé gbogbo nǹkan tí Muhammadu ń sọ yìí, àwọn ará Quraysh, àwọn ọmọ Lárúbáwá la rán Muhammadu sí. Ibo ni àwọn àfáà yìí ti rí orí burúkú tí wọ́n pa fún wa yìí? Ẹ̀yin èèyàn máa gbé àwọn àfáà yìí ṣépè. Ó wá lọ mú àyà kan wá níbi tí Muhammadu tún ti ń sọ yìí pé wọ́n rán òun kóun jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. A ò ṣẹ̀ṣẹ̀ máa ka kínní. Ẹ jẹ́ ká tún lọ síbẹ̀. Quran chapter 21 verse 107. Kí ni nǹkan tó sọ? A kò sì fi iṣẹ́ ìmísí rán ọ bí kò ṣe pé kí o lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá. Ṣé ẹ rí pé wọ́n ṣe lò ń bẹ̀ yẹn, gbogbo ẹ̀dá, gbogbo èèyàn, gbogbo ayé yẹn, àwọn ọmọ Lárúbáwá ni. Kò kí ń ṣe àwa ọmọ Yorùbá, torí pé àfihàn Quran èdè Lárúbáwá ló wá. Àwọn ọmọ Lárúbáwá ni Muhammadu ń bá sọ̀rọ̀, èdè Lárúbáwá ló sọ. Kí wá nídìí tí àyà yìí fi sọ̀kalẹ̀? Àyà yìí sọ̀kalẹ̀ nítorí pé àwọn èèyàn ti rí pé Muhammadu ó ń ba ayé wọn jẹ́, ó ń kọ ẹ̀yìn ẹbí, ó ń kọ síra wọn, ó ń kọ ẹ̀yìn ìyá sí ọmọ, ó ń kọ ẹ̀yìn bàbá sí ọmọ, ó ń kọ ẹ̀yìn ìyàwó sí ọkọ, ó ń da ìlú rú. Ìgbà tí gbogbo ìlú wa ń pariwo pé olórí burúkú ni Muhammadu yìí, ó máa ń ba ayé wa jẹ́ ni.
Muhammadu wá ní ẹ dúró, Allah sọ pé kí n sọ fún yín pé wọ́n rán mi kí n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé tó sọ ń bẹ̀ àwọn ará Mẹ́kà ni. Ẹ̀yin èèyàn wa, wọn ò rán Muhammadu sí wa, irọ́ lásán ni àwọn àfáà yìí pa. Tẹ́ ẹ bá ti rí wọn ẹ máa gbé wọn ṣépè ní, ẹni èpè ni wọ́n, ẹni òfò ni wọ́n ti kó wọn ti báyé wa jẹ́ jìnnà. Ẹ wo nǹkan tí wọ́n sọ ilẹ̀ wa dà, ẹ rí àwọn agbésùnmọ̀mí. Ẹ̀sìn Islam yìí ẹ̀sìn tó fi ń jagun gbalẹ̀ ni, ẹ̀sìn wàhálà ni, ẹ̀sìn fìtínà ni, ẹ̀sìn orí ibú ni. Ẹ gbọ́ nǹkan tí Quran sọ ni, Quran chapter 8 verse 39, ẹ jẹ́ kí n kà. Quran chapter 8 verse 39 ó ní ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Nǹkan tó fi ẹ̀sìn Islam wá ṣe fún wa ni pé wọ́n wá fi jà wá lógun, wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa, wọ́n fẹ́ gba identity wa, wọ́n fẹ́ gba orúkọ wa, kán gba èdè wa, kán gba ìmúra. Ẹni tó ń sọ fún wa pé èdè Yorùbá ò da, èdè Lárúbáwá ló da, torí pé àwọn ọmọ Lárúbáwá ni wọ́n rán Muhammadu sí. Wọ́n wá fẹ́ systematically change gbogbo identity wa sí ti Lárúbáwá. Á lè rọrùn fáwọn ọmọ Lárúbáwá láti wá gbalẹ̀ wa. Ẹ̀sìn Islam òfò àti àdánù ni, wọ́n gbé wá láti wá fi báyé wa jẹ́ ni. Ṣé wá rí gbogbo àwọn àfáà yìí pátá wọ́n ṣe wà yẹn, ẹni òfò, ẹni ègbé, ẹni ẹ̀kọ́ ni wọ́n, torí pé olórí burúkú ni wọ́n wá láti wá báyé wa jẹ́ ni. Àwọn gangan ni Sátánì, àwọn gangan ni Àṣàìtán tí wọ́n rán láti ilẹ̀ Lárúbáwá pé kí wọ́n wá báyé wa jẹ́. Wọn ò kí ń ṣe ọmọ Yorùbá o, ọmọ Oòduà ẹ jí ẹ má sùn. Kò sí iná kankan bí kankan, kò sálùjọ náà kankan bí kankan. Gbogbo nǹkan tó wà nínú Quran pátá látòkè délẹ̀ Muhammadu ni. Ó dẹ̀ sọ̀kalẹ̀ nítorí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá. Ẹ bí àwọn àfáà yìí pé áyà wo gan ló sọ̀kalẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Kò sí kọ́m jáde nínú Quran, kò sí. Ṣé rí Quran láti òkè délẹ̀ òfúùtù fẹ́ tẹ̀yìn, irọ́ lásán ni, àṣà tí ò ní kan bó ṣe wà yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Quran kan náà sọ, ó ní the Quran is a recitation of the prophet. Ẹ jẹ́ kí n tún fún yín ní àyà yẹn. Ẹ jẹ́ ká lọ sí Quran chapter 69 verse 40, Suratul Al-Haqqa verse 40. Ó ní dájúdájú Al-Qur'ani ni ọ̀rọ̀ òjíṣẹ́ alápọ̀nlé. Gbogbo nǹkan tó wà nínú Quran látòkè délẹ̀ ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Muhammadu làwọn ará bí ìsìn. Ṣé rí gbogbo àwọn àfáà yìí ẹni òfò ni wọ́n. Wọ́n mọ òdodo àmọ́ wọn ò ní sọ ẹyẹ yẹn wá. Ẹ lọ máa ka Quran ní èdè Yorùbá, ẹ rí wípé kò sí nǹkan tó kàn wá ń bẹ̀. Irọ́ lásán ni. Ẹ má gbààwẹ̀ o, ẹ má yan sàká, ẹ má kírun, òfúùtù fẹ́ tẹ̀ ni. Àṣà tí ò ní kan Allah èrè lásán ni, kò lágbára kankan, kò jámọ́ kankan, òfúùtù fẹ́ tẹ̀. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.